Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tèmi tí a gbọ́ òun ni wípé ọ̀rọ̀ Ọba Akande continuation story yìí la mú wá fún yín. Ẹ rántí pé ńgbà tí a parí story a ní Ọba Akande kú. Wọ́n ní àwọn ọmọ Ọba Akande wọ́n ní wọ́n ti jáde o. Wọ́n ní wọ́n sọ wípé báwo ni àǹtí wa ṣe ń ba bàbá àwọn lórúkọ jẹ́ kiri. So wọ́n dẹ̀ ní pé kí àǹtí wa confess. Wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n jẹ́wọ́ wípé lóòótọ́ àwọn mọ̀ nípa bí wọ́n ṣe gbé orí màálù sí inú apartment Queen Naomi. Wọ́n ní wọ́n jẹ́wọ́. Wọ́n ní bí wọ́n dẹ̀ ṣe sọ gbogbo ọ̀rọ̀ yìí òun ni wípé security èyí tó jẹ́ pé Queen Naomi tó ń fi sí inú palace tí wọ́n trust, wọ́n ní wọ́n set security yẹn up. Wọ́n ní torí wọ́n fi obìnrin set ẹ̀ up. Wọ́n ní obìnrin tó ń fi set ẹ̀ up gan. Wọ́n ní àbúrò ìkan nínú àwọn olórí ni. Wọ́n ní so wọ́n ní bó ṣe ní kí security yẹn kó máa lọ sí cocoa farm nìyẹn. Nígbà tí wọ́n fi ọlọ́pàá mú tán wípé kò lè ṣiṣẹ́ nínú palace mọ́. Wọ́n ní wọ́n mọ̀ọ́mọ̀ lé security yìí nítorí nǹkan tó fẹ́ gbé wọlé. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ ti make sure pé wọ́n ti lé security yìí kúrò nínú palace, wọ́n ní wọ́n pa generator. Wọ́n ní àmọ́ nǹkan tán lọ yọ nínú generator, wọ́n ní generator kú. Wọ́n ní so alẹ́ yẹn tí wọ́n níná nínú kingdom bàbá wa ni wọ́n fi ráyè ṣe iṣẹ́ ibi tí wọ́n fi lọ bẹ́rí orí màálù yẹn sí inú apartment Queen Naomi. So wọ́n ní pé gbogbo ìgbésẹ̀ òun ní pé kí Queen Naomi má lè padà wá sí inú palace. Wọ́n ní bí ọmọ bàbá Ọba Akande ṣe ṣọ́, wọ́n ní wọ́n ṣọ́ nígbà tó lọ ṣe irun ẹ̀. Wọ́n ní bí ọkùnrin ṣe tẹ̀lé nìyẹn. Wọ́n náà tẹ̀lé débi tó ti lọ ṣe irun ni. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ débi tó ti lọ ṣe irun, wọ́n sọ̀kalẹ̀. Wọ́n ní wọ́n fún ní embarrassment tó jẹ́ pé kò expect. Wọ́n ní ìtìjú yìí pọ̀ débi pé ó bú sí ẹkún ní ibi tó ti lọ ṣe irun ni. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo? Celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní bí àǹtí wa bó ṣe bú sẹ́kún nìyẹn lórí ọ̀rọ̀ tí ọmọ Akande fi kàn wọ́n ní inú sàlóò ibi tó ti lọ ṣerun. Wọ́n ní àǹtí wa sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn lọ́wọ́ sí bí wọ́n ṣe lọ gbé orí màálù sí inú apartment Queen Naomi. Pé nítorí ni wọ́n fi lé security lọ láti lọ lè ṣe iṣẹ́ ibi yìí. Nítorí pé wọ́n mọ̀ pé tí security guard yẹn bá wà ńbẹ̀ wọ́n ní lè ṣe gbogbo àwọn iṣẹ́ ibi tó ń ṣe. Ẹ̀yin aráalé ẹ rí pé èyí tún lágbára. So wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yìí gan, wọ́n ní kábíyèsí ní nǹkan tí wọ́n bá lè fi ojú ẹ̀rí kan fi rí. Nítorí pé gbogbo àwọn iṣẹ́ burúkú tó ń ṣe àwọn ò rán wọn níṣẹ́. Àwọn ò ní kí wọ́n máa ṣe gbogbo àwọn nǹkan tó ṣe. Wípé Queen Naomi àwọn ti sọ fún wọn pé wọ́n ń ṣe ẹni tó yẹ pé wọ́n lè deal pẹ̀lú. Wípé torí Queen Naomi Ọlọ́run Elédùmarè ló wá Queen Naomi fáwọn. Wípé ṣùgbọ́n àwọn olórí wọn fẹ́ gbọ́. Wọ́n fẹ́ máa ṣe ìfẹ́ inú wọn ni. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí àwọn family Ọba Akande
bí wọ́n ṣe ní àǹtí wa sínú nìyẹn pé gbogbo nǹkan tí wọ́n ṣe pátápátá wọ́n máa fi ara wọ́n á fi gbà o pé nítorí àwọn ò ní gbà. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn allegedly ta ní kí amúwa káwá torchlight fún yín ẹ̀yin aráalé. Gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ nítorí pé wọn ò fẹ́ kí Queen Naomi padà wá sí inú palace náà ni wọ́n fi ṣe gbogbo ẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe mọ̀ wípé kábíyèsí ti ń gbé ìgbésẹ̀ láti mú Queen Naomi padà wá sínú palace ni wọ́n ti ń ṣe gbogbo àwọn iṣẹ́ ibi wọ̀nyí. Ẹ̀yin èèyàn lé bí àti ẹ̀tún ṣe gbọ́gan wọ́n ní family àǹtí wa church wọ́n ní wọ́n ń bínú wípé kí wọ́n separate ara wọn lọ́dọ̀ àwọn àǹtí wa M àti R. Wọ́n ní màmá wọn gan ló jáde ló pariwo lé wọn lórí wípé tí wọn bá gbọ́ wípé nǹkan tí òun máa fi ojú àǹtí church rè wípé kò ní jẹ́ kékeré wípé nítorí pé àwọn obìnrin yìí nǹkan tí wọ́n ń ṣe fún Queen Naomi òun ò lè support ẹ̀ láíláí wípé nítorí obìnrin yìí yóò ṣẹ̀wọ̀n. Wọ́n ní màmá church ló sọ bẹ́ẹ̀ màmá àǹtí wa church. Ẹ̀yin èèyàn lé tá bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ àwọn family Ọba Akande a máa mú wá fún yín. A dúpẹ́ lórí gbogbo bí ẹ ṣe ń subscribe ten comment ten like àwọn gist wa. Ọlọ́run ọba aláàánú á bá mi ṣàánú fún yín gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere o. Ẹ ní fi ọwọ́ gbé ọmọ sìn o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mashola Gist TV, love you all.